Hello gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé kò pátápátá ni mo kí. Àkíyèsí pàtàkì ni mo fẹ́ pe gbogbo àwọn ọmọ Yorùbá sí pátápátá torí pé Yorùbá bọ̀ wọ́n ní olójó ní ìlàjọ ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó tọwọ́ bọ̀. Wọ́n sọ pé nǹkan tó kọjú sẹ́nìkan èyí ló kọ sẹ́lẹ̀ omi. Fọ́nrán kan ni mo bá pàdé níbi àpèjọ meeting kan, mi ìmẹ́ni tó organize meeting yẹn ni ààrẹ bá Gani Adams wọ́n wà ní ibi meeting yẹn tí wọ́n rí i pé àwọn àgbàlagbà tó wà ń bẹ̀, àwọn àbábà tó wà ń bẹ̀ wọ́n ń try láti sọ pé bóyá wọ́n wá peace nílẹ̀ Yorùbá. Nǹkan tó bá náà ń gbàdúrà nìyẹn, kọ́lọ́bọ̀ Elédùmarè kó jẹ́ kí ìrẹ́pọ̀ ìfẹ́ kó jọba láàrin gbogbo àwa Yorùbá pátápátá. Àmọ́ nínú fọ́nrán náà ni mo ti rí bí àwọn àbá náà ṣe ń sọ fún Gani Adams, ìyẹn ń bá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò wípé kó pe gbogbo àwọn ọmọ wọn kán bá wọn sọ̀rọ̀, kán pètù sí wọn nínú. Gbogbo àwọn ọmọ wọn tó jáde lórí social media tí wọ́n ń sọ̀rọ̀ àlùfàṣà sí olóyè Sunday Igboho wo Abadami. Ibi tẹ́mi ti pé ó tún kúndẹ́ káàtó sí ni pé ìgbà tí àwọn àbá yẹn máa parí ọ̀rọ̀ wọn, wọ́n ní ẹni tó bá mọ bàbá Akíntóyè wípé kó bá sọ fún bàbá Akíntóyè wípé kó bá Sunday Igboho sọ̀rọ̀, wípé kó bá àwọn tí wọ́n wà ní sọ̀ráǹdì wọn kó bá wọn sọ̀rọ̀, wípé kí wọ́n jáwọ́ àti máa ṣe fídíò fi kápẹ́bà búra wa. Ok, èmi lérò wípé lórí àpèjọ ẹ̀ka ní à ń wá rẹ̀pọ̀ tó dáa ní ilẹ̀ Yorùbá ni àpèjọ tí wọ́n pè yẹn ó yẹ kí olóyè Sunday Igboho kí wọ́n invite àwọn náà, kí wọ́n invite Sunday Igboho náà sórú pàdé yẹn. Mi ìpàdé tó yẹ pé gbogbo ọmọ ẹ má yẹ kí n church nísìn, so nísìn ni wọ́n sọ̀rọ̀ báyẹn. Kò pẹ́ mo tún bá fọ́nrán mi pàdé ni mo rí àwọn ọmọ OPC tí wọ́n jáde pẹ̀lú mọ́tò kan tó ní tí àrọ̀bà ni, tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀sọ̀kúsọ̀rọ̀ àlùfàǹṣà tí wọ́n sọ pé tí àrọ̀bà eléyìí o, mọ́tò eléyìí àlọ́ dọ̀bálẹ̀ fọba o, àlọ́ bí ọba o, àlọ́ tọrọ mọ́tò wọn, àtọrọ mọ́tò tí àrọ̀bà ní okíní kan gbà wò tó ṣe à ń sọ̀rọ̀ kòbákùgbé nínú àwọn fídíò yẹn ni mo wò pé ibi tá a ti ń gbìyànjú pé ká jẹ èkuru kó tán láwo, ibẹ̀ làwọn stupid yìí, ibẹ̀ làwọn people yìí, àwọn stupid people yìí wọ́n tún ń gbìyànjú láti máa jẹ gbọ̀ngbọ̀n èkuru sáwo. mo wò pé àwọn april ò nọ́rọ̀ gbọ́ tí wọ́n á sọ pé ìwà nígbọ́ àwago ò ní gbà, ẹ understand? Tí wọ́n sọ pé ẹ̀yin ò ní gbọ́ àwa gan àníṣe kí ni àní gbà, torí pé má doko àbá mi ìjọkùnrin máa ń kọ ara àkẹta máa ń sọ náà nìyẹn. ṣẹ́rí kíní yìí àti ọwọ́ àwọn OPC kí ẹ ti wọ́ wá, torí pé ewúrẹ́ kò sọ pé òun bá gùtàn ṣe mi àgùtàn òun ló ń kí pé ìyá ti tòun òbí dúdú, ẹ understand? Gani Adams sí bá Gani Adams ló ti fa kí ní láti lẹ̀ wá, àwọn ló kọ́ ọ̀yàn síta, àwọn náà fẹ́ ni wọ́n ara wọn sọ ní pé àwọn ọmọ tí àwọn náà gbà tí pé wọ́n ń gbé ẹnu wọn fún alágbàfọ̀, àwọn náà jáde síta wọ́n ṣe gbá wọ́n ṣàgò. Ẹ wo ẹyẹ ká sọ̀rọ̀ fúnra wa, ká sọ̀rọ̀ fúnra wa, tá a dúró àkórí mẹ́ta òótọ́rọ̀, ẹyẹ ká sọ̀rọ̀ fúnra wa. Eléyìí tí ìbá Gani Adams sí fàdọ̀ ìlú pọ̀ jù. Gbogbo kí ni kẹ́ ẹ̀ ní ẹni tó bá ti ìgbéraga, ẹni tó bá ti gbé ẹ̀wù ìgbéraga wọ̀, ìgbéraga wọ́n lè sọ pé òun ní ìgbéra ṣánlẹ̀. Mẹ́bí bẹ́ẹ̀ni gan sọ inú ìwé mímọ́, ó sọ wípé rẹ ara ẹ sílẹ̀ ká lè ṣe kíni, ká lè gbé ẹ̀ga. Ìgbéraga ti pọ̀ ju bá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lọ. Mi ìbú èbú à ń sọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ à ń ṣe fúnra wa, because mo ìrántí àkòsílẹ̀ remember 2023 tí ní election 2023 mo ìrántí dáadáa bí ibà Gani Adams ṣe jáde nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń takò
Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ bí obstacle fún Bọ́lá Ahmed Tinubu ń gbá yẹn lọ́hùn tí wọ́n sọ pé mo wà àwọn interview mo ní interview mi wò ń gbá yẹn lọ́hùn tí wọ́n interview wọn ń gbá yẹn lọ́hùn tó pé tó bá ń sọ̀rọ̀ báyọ̀ pé àbọ̀dá wa àwọn fẹ́ jẹun sókè tí wọ́n máa ní àwọn fẹ́ ṣe kíní kan ní mi ẹni tó yẹ pé a fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ẹni tí wọ́n ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá lórí ẹ̀ kó máa jẹ́ lógún ẹni tí wọ́n ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá lórí ẹ̀ kó máa mu ọmú láyẹ̀ oru Gani Adams ẹni sọ Yorùbá Gani Adams ni a fi wọ́n jẹ oyè àwòdì ní mẹ́wọ̀n lè dádì yẹ gbé wọ́n a fi wọ́n jẹ oyè àwòdì mẹ́wọ̀n lè dádì yẹ gbé ẹ wo tí wọ́n bá ti dé bí ọ̀rọ̀ tàbájú ta mẹ́ta àkórí ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ òótọ́ fúnra wa ìyá ìrẹ́pọ̀ là ń fẹ́ nílẹ̀ Yorùbá Gani Adams ẹ̀wù ìgbéraga náà gbé wọ̀ ìgbéraga wọn ti pọ̀ jù wọ́n ti máa ń gara jù ṣé kí wọ́n sọ pé àwọn òde dọ̀bálẹ̀ fún orí adé àwọn òde dọ̀bálẹ̀ fún ọba tó yẹ pé ọba dẹ́ba lórí gbogbo òní láyé nígbà wáṣẹ̀ tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ lọ àbí ọba náà wà ọba ló máa ń ṣígun fún wọn náà ọba ló máa ń pàṣẹ fún wọn náà gbàtọ́ wá dúró ti Ààrẹ Ọ̀nà Kakanfò ní ìsìn Ààrẹ Ọ̀nà Kakanfò ń sọ fún yé ogbà ní ìsìn pé ọba ẹni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní ẹ̀tọ́ láti máa dọ̀bálẹ̀ fún ọba nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin náà gbèsè làkàyè gbèsè èdè làkàyè gbogbo ọdún láti jẹ ní 2023 yẹn Peter Obi ní Gani Adams ló tẹ̀lé ló support ẹ̀ńtàdẹ̀bí jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá Peter Obi ní Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ̀lé wọ́n fi ọmọ ìyá wọn sílẹ̀ wọ́n fi ọmọ ìyá wọn máa bá wọn sílẹ̀ Tinubu yẹn Bọ́lá Ahmed Tinubu nígbà yẹn lọ́hùn wọn support ẹ̀ ẹnìkan wá jáde nísìn ó wá ń sọ wípé ṣé tiwa di ni nígbà tí Gani Adams nígbà tí ààrẹ ń sọ wípé tó kọ lẹ́tà sáwọn lọ́balọ́ba tó ń pariwo pé àwọn Fúlàní wọ́n ti dákàtà wa wọ́n máa tó wọlé o nígbẹ̀dẹ̀ kan wọn response sí àwọn táwọn fẹ́ response yín ṣé Tinubu tẹ̀ fún ní support ní 2023 ní ẹ̀fẹ́ sọ̀rọ̀ nísìn ló fẹ́ lísì sí ọ̀rọ̀ tẹ́ ń sọ àbí àwọn ọba tó yẹ pé ẹ̀yin gẹ́gẹ́ ti gbé ìgbéraga wọ̀ tẹ̀lé ìjọba fún ọba tẹ̀lé bá fọ́ba ṣé ẹ̀rọ àwọn ọba yẹn náà fẹ́ káàmọ̀ síkì náà àbí náà fẹ́ ìkẹtẹ̀ sọ ló fẹ́ wọ́n létí bàskè ìgbéraga ló máa ń ṣíwájú parun ní parun ìyẹn kò ní ṣe yín ìyẹn kò ní ṣe mí náà ìyẹn kò ní ṣe gbo ọmọ kóòtù òjìlẹ̀ kankan ní parun nísìn yá lọ ìgbéraga yẹn gangan ló ń ba àkàn tó ń ṣe nílẹ̀ Yorùbá jẹ́ ìgbà tá a bá ti mọ aládé faládé tá a mọ aládé láládé tá a mọ olóyè lólóyè kí Gani Adams kí ìbá Gani Adams máa sọ wípé àwọn ò lè tẹríba fọ́ba so wọ́n ti ń categorize ara wọn pẹ̀lú àwọn aládé àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ta ló fi ń jọba ṣèbọ́ ọba ni ta ló fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣèbọ́ ọba ni ikú àbáyéyè kábíyèsí o bàbá adépẹ́ lórí ṣèbáwọn ló fi ń jọba àlọ́ kí ni wọ́n á sọ yìí náà ọmọ yẹn jáde lẹ́ni yìí ẹ̀yin náà ẹ wo fídíò àwọn ọmọ yẹn ẹ̀yin náà ẹ wo fídíò àwọn ọmọ yẹn ẹ wo fídíò àwọn ọmọ yẹn ọba kan ló fún wa lélẹ̀ ẹ wo ààrẹ new machine bẹ́ẹ̀ni latest machine another one is coming. ẹ̀yin náà kì í ṣe ọba o kì í ṣe ọba ló fún wa o. ni wọ́n sọ kátàkátà ni wọ́n sọ ẹ gbọ́ ṣáwọn eléyìí ṣé wọ́n náà rọ̀ gbọ́ ẹ náà ti rí ẹ wò. kì í ṣe ọba o àdọ́tọ́rọ́ o ilé òkè ṣe tọ́ba o. ẹgbẹ́ ọ̀tá sọ ẹ jẹ́ ká mú olórí fọlórí járe ẹni Sunday Igboho ní ẹ̀kan ṣe pẹ̀lú yín kò ṣẹ̀yìn kò ní òun bá yín ṣe ẹ̀yin náà dìtẹ̀ Sunday Igboho ẹ̀dẹ̀ gbà fọ́gà yín ẹ gba ọ̀gá tiwa ní Sunday Igboho ẹ gbà fún Sunday Igboho ẹ gbà fún tẹ́ bá ti gbà fún mádẹ́ni òyìn gbọ́ àwọn àgbò nígbà